Kí n tó sọ ohunkóhun, ẹ jẹ́ ká jọ wo fọ́nrán tí mo fẹ́ fi hàn wá yìí. So we are in Barbados. Guess what? I ran into my sister from the Caribbean. Her name shocked me. What's her name again? Iyanu. Iyanu. Do you know the meaning? Of course I do. What's the meaning? Miracle. Miracle. Iyanu Oluwa. Iyanu Oni. Iyanu. Oni. Iyanu Oni. Miracle of today. Yes. That's what's up. Where are you from? I'm from Trinidad and the Dominican Republic. She's from Trinidad and Dominican Republic. This is really amazing, man. Yes. Africa is beyond the continent. Africa is extended to the Caribbean. Yes. You say you have a brother. What's your brother's name? My brother is Ayodele Oni. Ayodele Oni. What's the meaning? Joy has come home today. Joy has come home today. Ayodele Oni, man. Shout out Ayo. You're so beautiful and gorgeous, and I'm proud of you. The fact that you still hold on to your culture. Absolutely. And you're not letting go. Have you ever been to Nigeria before? No, I can't wait. I want to go so bad. That's my next trip. A little tiny bit of Yoruba. Oh yes, say one thing in Yoruba. Kiloruko. Oruko mini. Iyanu. Iyanu. Oni. Iyanu Oni. That's what's up. Okay. Man, I'm so happy, man. Where are we? We're in Barbados. We are in Barbados. Crop over is lit. Barbados has been blowing my mind. Meeting my sisters from the Caribbean, my brothers from the Caribbean. Yeah. Iyanu what? So happy to have you. So happy to have you too. You're so beautiful, man. Just stop and make sure you visit the motherland. What's your religion? Well, actually, I grew up in Ifa. Ifa? I see. That's not even a lie. That's actually not even a lie. Her religion is Ifa. I'm the daughter of Obatala. She's the daughter of Obatala, worshiping God in her own image and understanding. That's what I'm talking about. Nice to meet you, Mama. Nice to meet you. Keep looking beautiful. We love you from the motherland and from Nigeria. I feel the love. Thank you. Keep your name, keep your identity, keep your religion. That's what I'm talking about. Yes. Tell them one thing. The one thing I would say to the Caribbean is to welcome our brothers and sisters from Africa. Stop saying that, what they do over there is devil worship or, the anti-blackness that sometimes is prevalent in the Caribbean. Not everywhere, right? But sometimes we can be very anti-black because we were colonized, right? So I would want us to be more open to our African brothers and sisters and really create that connection that was lost between the islands and African people and African American people, because I'm from America as well, right? So we're all one set of people. I love that. God bless you, Mama. Nice to meet you. Can I have a hug? Ó dá mi lójú pé gbogbo aláti fọ́nrán tí mo fi hàn wá yẹn. Ṣé rí, inú mi dùn láti jẹ́ ẹlẹ́bọ. Inú mi dùn láti jẹ́ oníṣẹ̀ṣe. Inú mi dùn láti jẹ́ ọmọ Odùduwà nítorí pé tiwantiwa la fi bí mi. Mo máa ń sọ fún àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wípé ṣé rí Jésù tí wọ́n ń pariwo káàkiri yìí tàbí ànábì tí wọ́n ń pariwo káàkiri yìí, ká sọ wípé ilẹ̀ wa ládúláwọ̀ níbí láti ní, pàápàá jùlọ ní ilẹ̀ Yorùbá wa níbí, tí a wá gbàgbọ́ nínú Jésù ọ̀hún tí àwọn òyìnbó wá dé ní ọ̀sán kan òru kan tí wọ́n sọ pé wọ́n gbé Ọ̀rúnmìlà wá. Ó dá mi lójú gbangba wípé a máa fi Jésù tiwa sílẹ̀ tàbí ànábì tiwa tá a máa gba Ọ̀rúnmìlà àti Ifá tí àwọn òyìnbó gbé wá. Kò sí nǹkan méjì bí kì bá ń ṣe wípé títiwa ò kì í wù wá nílẹ̀ adúláwọ̀, títiwa ò kì í wù wá nílẹ̀ Yorùbá, tẹni ẹlẹ́ni ní yá wa lára. Bẹ́nilì ti fi kọrin, ó ní ohun tí wọn ò kì í wù wọ́n tẹni ẹlẹ́ni ní yá wọn lára. Mo máa ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó bá súnmọ́ mi wípé ká sọ wípé àwa nílẹ̀ Yorùbá wa níbí la kọ́kọ́ gbọ́n ọgbọ́n àríkèrèkè tí ojú wa kọ́kọ́ là sí ọ̀nà ẹ̀bùrú tí àwọn òyìnbó gbà wá yìí, tá a wá gbé Ọ̀rúnmìlà tiwa àti Ifá wa tá a bẹ̀rẹ̀ sí ní polongo rẹ̀ káàkiri orílẹ̀-èdè àgbáyé wípé òun ni ọ̀nà òtítọ́ tí ojú àwọn tó kò tí ì là. Ó dá mi lójú wípé léni tá à ń sọ̀rọ̀ yìí gbogbo àgbáyé láti máa ṣe Ifá. Kì í ṣe wípé bí àìṣẹ̀ṣe ni ò dáa, kì í ṣe wípé bí ẹbọ ṣíṣe ni ò dáa, ṣùgbọ́n àwọn gangan fúnra wọn ò gbàgbọ́ nínú ohun títí wọn ò gbàgbọ́ nínú ohun tí Olódùmarè fún wọn. Ṣé rí, tá a bá ṣọ́ra bó pẹ́ bóyá tí a ò bá ṣọ́ra ni o, tí gbogbo wa ò padà sílé. Ṣé rí, àwọn òyìnbó yìí àwọn ni wọ́n á wá láti wá máa kọ́ wa ní èdè, àṣà àti ìṣe tiwa. Ṣé wá róhun tó tún wá máa ṣe ní kàyéfì ni wípé tí àwọn òyìnbó yìí bá wá bí wọ́n fẹ́ máa kọ́ wa ní àṣà, ìṣe àti èdè tiwa, tàbí wọ́n padà wá lọ́la tí wọ́n sọ wípé wọ́n gbé Ọ̀rúnmìlà wá fún wa, ó dá mi lójú pé púpọ̀ nínú àwọn tó ń tẹ̀lé Muhammad, tí wọ́n ń tẹ̀lé Jésù yìí, wọ́n á fi gbogbo ohun tí wọ́n ń tẹ̀lé sílẹ̀. Wọn ò tiẹ̀ ní gbọ́ sí àwa tá a jẹ́ orírun, wọn ò ní gbọ́ sí wa lẹ́nu. Wọ́n á lọ gba titi àwọn òyìnbó nítorí wípé kí ni
àti ọ̀dọ̀ àwọn òyìnbó ló ti wá. Ohun tó ń ṣẹlẹ̀ yìí kì í ṣe nípa ìṣẹ̀ṣe, kì í ṣe nípa àṣà, kì í ṣe nípa ilẹ̀ Yorùbá, kì í ṣe nípa Ọ̀rúnmìlà tàbí nípa Ifá, bí kò ṣe nípa wípé wọn ò gbàgbọ́ nínú ohun titi wọn. Wọn ò gbàgbọ́ wípé Olódùmarè nífẹ̀ẹ́ wọn. Wọ́n gbàgbọ́ wípé Olódùmarè rán àwọn òyìnbó, wípé àwọn òyìnbó ni ẹni àkọ́kọ́ tí Olódùmarè nífẹ̀ẹ́ sí, tó sì jẹ́ wípé Olódùmarè ló rán wọn sí wa. Gbogbo ọmọ Òtù Òbà, ẹ dákun ẹ̀bẹ̀ ni mo lè bẹ̀ yín, mo rọ̀ wá ni, ẹ má jẹ́ kó di ìgbà tí àwọn ará ibí tí wọ́n á ṣẹ̀ṣẹ̀ wá máa tẹ Ifá fún wa nílẹ̀ Yorùbá. Ẹ má jẹ́ kó di ìgbà tí àwọn ará ibí tí wọ́n á ṣẹ̀ṣẹ̀ wá máa kọ́ wa ní èdè, àṣà àti ìṣe tiwa, nítorí wípé ó máa burú jáì wípé àwọn kan láti ìlú òkèèrè, láti ilẹ̀ kan tí a ò mọ̀ rí, wọ́n á wá fi ọgbọ́n àrékérekè gba ohun tí ń ṣe titi wa lọ́wọ́ wa, tí wọ́n á wá padà wá láti wá máa gba òbítíbitì owó láti fi kọ́ wa. Ẹ ronú, kẹ́ ẹ jí, kẹ́ ẹ sì padà sílé. Ọ̀rọ̀ mi ò jù báyìí lọ. Ẹ̀yin olólùfẹ́ Kraka tó gbajúmọ̀, kẹ́ ẹ ní ọjọ́ tó dára o. Ire.